tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín o ẹ̀yin ìyá mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ fi ń rí wa náà kò ní fọ́ àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá ikú kò ní wá gbéṣẹ́ o bẹ́ẹ̀ ojú tẹ́ fi ń rí wa náà ẹ̀yin ìyá mi bàbá mi kò máa ní di o ǹjẹ́ ẹ ti gbọ́ bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Yorùbá Nation agitators àwa nítorí wípé ṣe mọ̀ pé ẹyẹlé ló ṣì bá wọn tàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìn níṣẹ́ lẹ́dìyẹ ti bá wọn ṣe kíni ó ti bá wọn tẹsẹ̀ bọ́ ó ti wá bá wọn tẹsẹ̀ bọ́ kọjá ohun tí wọ́n lérò àwọn olóṣèlú Yorùbá àwọn olóṣèlú Nàìjíríà gan wọ́n ti ń bẹ̀bẹ̀ o wọ́n ti ń bẹ̀bẹ̀ nígbà tó rí i pé ìran ọmọ Yorùbá gbé ìgbésẹ̀ akin kan bẹ́ẹ̀ ni àwọn bàbá wa wọ́n gbé ìgbésẹ̀ akin kan tó jẹ́ wípé òyì ló wá fa jìnnìjìnnì ṣé ẹ mọ̀ wípé àwọn ọmọ Yorùbá ká sọ̀rọ̀ nípa ọgbọ́n Ọlọ́run fi fún wa ká sọ̀rọ̀ nípa pé à ń fi làákàyè ṣe nǹkan tí ò di violent tí ò di jàgídíjà ẹ mọ̀ pé Ọlọ́run fi fún wa gbogbo nǹkan táwọn Fúlàní ní tọ́mọ̀ kò ju ìbọn kò ju kó pààyàn lọ ṣùgbọ́n àwọn ò wá mọ̀ pé wẹ́pọ̀ tí àwa ń lò tí àwọn ọmọ Yorùbá ń lò ó ju ìbọn àbá àdá lọ ṣèbí ti wojú pé kọ́ yìnbọn lọ àwa máa to ìwé wọn láti òkèèrè wá ni débi pé ọwọ́ wọn máa bọ́ ọwọ́ wọn máa bọ́ débi pé wọn ò ní lè ṣe nǹkan kan wọn ò ní lè ṣe nǹkan kan mọ́ ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn Yorùbá agitators àti lè map àti lè strategy bí a ó ṣe bọ́ kúrò ní oko ẹrú Nàìjíríà fáfáni ìwọ tó bá mọ̀ ṣé ẹ dẹ̀ mọ̀ pé tá a bá sọ̀rọ̀ gbọ́n Yorùbá Ọlọ́run fún wa ṣùgbọ́n tá a bá tún wá sọ̀rọ̀ pé ká fi tibítibí wọ̀ ọ́ bẹ́ẹ̀ ni o kí á ti àwọn baba ńlá baba wa wọ̀ ọ́ ṣe mọ̀ pé àwọn olóṣèlú yóò ní dúró normal wọn ò ní dúró nítorí gbogbo bí gbogbo ọmọ Yorùbá kò ṣe fọwọ́ lẹ́rọ̀ tá a sọ̀rọ̀ tá a ń wò kò ṣe pàgọ́ bẹ́ẹ̀ ni kìdí ẹ̀ ṣe pé bóyá ìlèjà ẹ má gbàgbé pé àìpẹ́ láìpẹ́ ní Ṣàngó ṣe kí ni ó dìde ó jà fún wa now gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ìgbà tí Ṣàngó jà fún wa ṣe é mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí pé àwọn Fúlàní yẹn gan wọ́n súnrakì wọ́n sún sẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n súnrakì wọ́n sún sẹ́yìn nítorí pé wọn ò rí n tó pa gbogbo màálùú wọn now ẹ jẹ́ wá gbé yín débẹ̀ fáńfààní ìwọ tó bá mọ̀ ṣé kí n sọ pé àwọn alálẹ̀ṣẹ̀ wọ́n ń jà fún wa gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn gómìnà ilẹ̀ Yorùbá kódà jìnnìjìnnì ti dé bá everybody báyìí nítorí pé wọ́n ti ń sá eré wọn ò dẹ̀ rẹ́ni tó lé wọn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń sáré o wọn ò rẹ́ni tó lé wọn nítorí wípé àtòjú ohun láti bẹ̀rẹ̀ sí ní lé wọn já sójú ayé à ń sọ fún yín wípé tó bá di ìgbà ìjà ó ní ibì kan ń tágbà fi ń jẹun abẹ́ ìwé ló wà ó láwọn nǹkan tó yẹ pé a tún máa ṣe débi pé Fúlàní yóò fi ṣe kíni yóò fi sá lọ ṣùgbọ́n náà tó ti wá dójú ẹ̀ báyìí gẹ́gẹ́ bí information tó kọ̀ wá lára ni pé àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n ti ń sá kiri o nítorí pé wọ́n ti ń lé wọn lókun ti ń lé àwọn kiri wọn ò dé lè sọ pàtó bó ṣe ń ṣẹlẹ̀ ibi tẹ́ ẹ máa ti mọ̀ pé Yorùbá tá a bá sọ̀rọ̀ wípé a ní nǹkan lẹ́yìn tó jẹ́ pé ó lè jà fún wa ẹ wo bí jìnnìjìnnì bẹ́ẹ̀ nítorí pẹ̀lú information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn òkú ti ṣe kiri wọ́n ti ṣe síá wọ́n ti ṣe ṣége báńsá fún àwọn olóṣèlú wa débi pé wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ fún àwọn olóṣèlú wa àwọn òkú ti ṣe ṣége báńsá fún wọn nítorí wípé wọn ò lè sùn wọn ò lè wo igbe òkú ni wọ́n rí kiri tí wọ́n sunkún sí wọn lọ́rùn irú ò lè ṣe kó má ṣẹlẹ̀ ṣé ẹ mọyì ẹ̀mí àbí iye ẹ̀jẹ̀ tó máa ti ọwọ́ wọn bọ́ gbogbo ọmọ Yorùbá ṣé ẹ mọyì ẹ̀mí tàbí ẹ̀jẹ̀ tó máa ti ọwọ́ wọn bọ́ náà ṣé ká wá sọ pé
ọlọ́run ti wá gbèjà wa báyìí ọkàn wọn gan wá balẹ̀ mọ́ una mind no go touch ground bẹ́ẹ̀ ni o ọkàn yóò ní balẹ̀ ǹjẹ́ ti gbọ́ Yorùbá Nation aggregators o wọ́n ti plan London summit to map out Nigeria exit strategy organized by mass rally in southwest bẹ́ẹ̀ ni wọ́n ti plan àwọn bàbá wa náà ti plan bí wọ́n ṣe máa ṣe kíni bá ṣe máa kúrò nílẹ̀ Nàìjíríà tá a fi gba òmìnira wa ẹ wò ó Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ṣe ẹ ráwọn bàbá wa yìí wọ́n ń ṣiṣẹ́ ribiribi tá a bá ń sọ pé iṣẹ́ ribiribi wọ́n ń ṣe iṣẹ́ gidi iṣẹ́ tó jẹ́ pé àwa náà sì ń rí pa ẹ̀ ara ẹ̀ lélẹ́yìí ara ẹ̀ ní Yorùbá Nation aggregators ẹ wo bọ́ ṣe wọ́n ti ya map wọ́n ti ní plan nítorí lórí rally wa mega rally tó ń bọ̀ yìí mass rally wa tó ń bọ̀ yìí ẹ wo a fi pariwo Yorùbá Nation Yorùbá Nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jọ wá lógún ẹ má gbàgbé Yorùbá Nation all the way by June bẹ́ẹ̀ ni o June 2025 Yorùbá Nation ni o bẹ́ẹ̀ ni o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹja máa yan Ọlọ́run lógo gbogbo ọmọ Yorùbá nítorí pé a fẹ́ lè sọ pé àwọn alálẹ̀ ló ń jà fún wa bẹ́ẹ̀ ni adúpẹ́ gidigidi gan pàápàá lọ́wọ́ ẹ̀yin bàbá wa o ẹ̀yin abiyamọ òtítọ́ àti gbogbo yín pátápátá ìpè ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni àlákàlà ìrankíran kò ní ṣe lórí Yorùbá ṣe rí bí ayọ̀ ìtọ́lọ́run fẹ́ gbé wa dé ibẹ̀ láàdé láṣẹ Èdùà Yorùbá Nation ló lè ṣe no retreat no surrender ṣe rí ogun Fúlàní the war Fulani people started with the rest of Nigeria will be a regrettable war bẹ́ẹ̀ ni nítorí pé àwọn náà ò ní gbàgbé nígbà tá a bá padà borí ogun wọn Yorùbá Nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ṣe àwọn gómìnà ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ Yorùbá òun ni ó dà pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o Fúlàní máa sì lé gbogbo wọn pa ní pẹ̀lú àṣẹ Èdùà Yorùbá Nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ bá wa ṣe kí ni ẹ bá wa bó kó lọ fà ẹ bá wa share ẹ pín káàkiri ẹ jẹ́ kó yé àwọn èèyàn lọ́tún lọ́sì pé ọmọ Yorùbá ti ṣetán o láti gba òmìnira Yorùbá Nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ̀yin bàbá wa olóyè Sunday Ìgbòho Òòṣà bákan náà bàbá wa Professor Banji Akíntóyè a máa dúpẹ́ o adúpẹ́ pẹ́ òkun fún àtìlẹ́yìn fún ìgbìyànjú lórí kí Yorùbá lè gba òmìnira a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣù àtẹ́lẹsẹ̀ yìí máa bẹ̀rẹ̀ o gbogbo ẹni tó wá láwọn ní dé òun máa láwọn ní dé bá God bless Yorùbá Nation ó dà bọ̀.